Bàbá ṣì wà láàyè, kò sí kankan tó ṣe bàbá. Ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn. Kan kọ́tẹ̀ try láti bu iyẹ̀pẹ̀ sí mi lára. Bàbá wa Olisa of Ijebu Ode 120 years wà láyé àdẹ̀mí jábọ́ lẹ́yìn. Gbogbo àwọn tó bá rojú sí ẹ gbogbo kú báyìí wọn ló máa fọra wọn gbé nǹkan tó ń sọ yìí. Kò sí nǹkan kan o, ẹ má jáyà. Àdẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú láti àgbáyé pé kọ́ má jáyà o. Ṣé àsìkò tí ètò Ọlọ́run pẹ̀lú mọ ìgbà àtàsìkò oníkàlùkù. Dúró gbogbo ẹgbẹ́ oṣù Wà ní oṣù ní iṣẹ́ rẹ̀. wà ní Ọ̀run yípa kojì gbọ́ta rẹ̀. wà ní Dára máa jẹ́ kó máa jẹ́ ajẹ́ o. Àwọn oṣù alẹ́ alálẹ̀ oṣù Ìjẹ̀bú. Òun gbọ́ àwọn àmì ṣèbàjẹ́ lórí. Wà ní Ẹni bá gbọ́ kó máa ṣèbàjẹ́ kágbé máa gbé òun. àrò Ọlọ́run wá kẹ́ wà. Òjijì láfọ̀ ẹ̀wọ̀. Wà ní Ẹni bá rò ní ibi tí kò ń bọ̀ lóde. ajẹ́ o. Bí wọ́n tán fojú sí ọ̀nà ògbàbẹ̀. Kó tó kébò sí kọ́kọ́ wádìí. Wẹ́ẹ̀ni wíwì kí wì í. Bí tá bá lọ àbá ire, àbọ̀ wálé, àbá ire, à sùn pẹ̀lú ire, wàrò máa jẹ. À ní kúkú òjijì. Bàbá ṣe dáadáa la bá yín. A dúpẹ́ fọlọ́run. Awuyewuye kan ti ń jà rànyìnrànyìn láti bíi ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn ní gbogbo akilẹ̀ Ìjẹ̀bú. Lórí yín, bàbá kí ni ohun tó ń ṣẹlẹ̀? Ìkíní ká dúpẹ́ fọlọ́run. Bí wọ́n tán fojú sí ọ̀nà ògbàbẹ̀. Èmi Rashidi Adéoyè Adésànyà Olisa Ijebu Ode òun náà ló ń bá yín sọ̀rọ̀ báyìí. Ọlọ́run ò tí ì mú mi lọ. Kò dẹ̀ tí ì sí pé dákúdájí wà lọ́rọ̀ mi. Mo dúpẹ́ fọlọ́run. Ó yẹ ká máa dúpẹ́ ni. Àwọn èèyàn gbọ́dọ̀ rò mí rò kú ní ìsinyìí nítorí ìgbà yìí ó máa dùn fún gbogbo wa ni. Irú eléyìí ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn. Ibi ìgbà yẹn inú ọgbà yìí lèmi ń gbé. Àwọn ọ̀rẹ́ Odúkè Adé Alátìṣe ànẹ́fí wọ̀dà náà bá sáré dé láàárọ̀ ọjọ́ yẹn. Èmi dẹ̀ jókòó sórí bákónì lókè ni wọ́n ní pé ìkan kọ́tẹ̀ try láti bu iyẹ̀pẹ̀ sí mi lára bóyá òjijì mi ló wà bẹ́ẹ̀ àmọ́ mo ní kílẹ̀ wá mo ní kò sí nǹkan tó jọ Ọlọ́run ló ti tẹ mo dẹ̀ jókòó sẹ́nu ọ̀nà lókè lórí bákónì so kò sí wàhálà mo dúpẹ́ fọlọ́run. Àdúrà tí máa gbà fún wọn àdúrà ni máa gbà fún wọn torí pé kẹ́ni wọn má máa sọ̀sọ̀kísọ. Kó tó kébò sí kọ́kọ́ wádìí. Torí tá a bá wádìí àbòsí nìyẹn. Ìkéde tí ò ní jẹ́ òtítọ́ èyí tó bá jẹ́ òtítọ́ àwọn èèyàn nígbà wọn gbọ́. Àṣìgbọ́ ní àárọ̀ Sátidé pé bí bàbá papòdà làgbé àwọn ọ̀dọ́ wọn lọ bá bàbá lé. Tí bàbá dẹ̀ dìde tó dá wọn lóhùn tí wọ́n gbé fóònù fún mi tí mo bá bàbá sọ̀rọ̀ lórí fóònù wọ́n ṣàdúrà fún wa. Kò sí nǹkan kan o, ẹ má jáyà. Àdẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú láti àgbáyé pé kọ́ má jáyà o. Ṣé àsìkò tí ètò Ọlọ́run pẹ̀lú mọ ìgbà àtàsìkò oníkàlùkù. Gbogbo awuyewuye tó ń ṣe yẹn ara wọn ló ń ṣe sí o sí ọ̀kan náà. Ọlọ́run àwọn ṣì wà láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ kẹ́ni bàbá ṣì máa pẹ́ fún wa pẹ́pẹ́pẹ́ lágbára ọ̀nà ìlú àṣẹ dúpẹ́ lọ́wọ́ aláìlúwà dúpẹ́ lọ́wọ́ ìpínlẹ̀ ìjẹ̀bú bàbá wa Olisa of Ijebu Ode 120 years wà láyé
àdẹ̀mí jábọ́ lẹ́yìn àṣẹ gbogbo àwọn tó bá robi tí ẹ gbogbo kú báyìí wọn ló máa fọra wọn gbé nǹkan tó ń sọ yìí bẹ́ẹ̀ ni màrí ní kéwì yẹ o lágbára àgbè lágbára nígbà rẹ̀ lágbára àwọn oníta tó ti lọ bẹ́ẹ̀ ni màrí ní kéwì yẹ. ìwáyé adúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ òṣì adúpẹ́ lọ́wọ́ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ alálẹ̀ àwọn tó ti lọ lórí bàbá wa aláìlúwà adéoyè rasheed adésọyà pé wọ́n tún wà láyé wọ́n wà láyé pípé yìí pọ̀ jù ẹ jẹ́ kí wọ́n pa àyà ọ̀tùbà kan bá pè àwọn agbọ́ bó ṣe jẹ́ bàbá sì wà láàyè kò sí kankan tó ṣe bàbá wọ́n kọ́ bí wọ́n tún lọ ọbẹ̀ wọ́n jọ ṣeré wọ́n jọ sọ̀rọ̀ kó dẹ̀ fún àpótílẹ̀ lára ẹbẹ̀ mo ti fún ìdí tó máa bọ̀ bàbá wà láàyè adúpẹ́ o bàbá wa túbọ̀ pẹ́ o ó ní pẹ́pẹ́ ìyá o àṣẹ o àgbà yóò ní tààràkà àgbà yóò ní láre o àṣẹ o ọgbọ́ ọlọ́wọ́ ẹgbọ́ ẹ̀tọ́ tí ọba ro kúrò ìpẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ ìṣẹ̀dá yín ló máa pa bọ́mọdé ro kúrò ìṣẹ̀dá yín á pa bàgbà ro kúrò ìṣẹ̀dá yín á pa àwọn ilẹ̀ amú yẹn ilẹ̀ ayọ̀ ó ṣe máa jẹ́ rẹ̀ tó. pẹ̀lú ògbó ọlọ́run kò ì tí ì tó lásìkò ọlọ́run sì máa ṣẹ́yìn ẹ̀. àṣẹ o. oyè yẹn a máa jẹ́ lójú ọ̀run ọ̀tá. àṣẹ. a máa jẹ́ lójú ọ̀run ọ̀tá. àṣẹ. ìdúró gbogbooro ẹgbẹ́ oṣù. wà ní. oṣù ní sàárẹ̀. wà ní. ọ̀run yí pàkójì gbọ́ta rẹ̀. wà ní. sára máa jẹ́ ẹ kó máa jẹ́ ẹ. àṣẹ o. ọ̀hún oṣù alálẹ̀ oṣù ìjẹ̀bú gbọ́ àwọn àmì ṣèbàjẹ́ lónìí. wà ní. ẹni bá gbọ́ kó máa ṣèbàjẹ́ kágbé máa gbé òun arọ ọlọ́run wá ṣẹ wà. òjijì láfọ ẹwọ wà ní. ẹni bá rò ní ibi tí kò ń bọ̀ lóde. àṣẹ o ẹ̀bá mi dẹ̀rẹ̀ ọmọ ọdún jáde bí. àwọn àrò tó lò ní ìlú ìlú wàá dẹ̀ máa rò tó lò ní ìlú ìlú wọn máa tú wá wọn mọ wa wọn máa ṣe fún wa jẹ àṣẹ adẹ̀ máa pẹ́pẹ́pẹ́pẹ́. àṣẹ mo dúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníròyìn tẹ́ ẹ wá tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá tí kì í ṣe pé àwa fowó pè yìí abúlé yẹn á tò yìí ẹ máa ṣe iṣẹ́ ìyá máa yọ bẹ́ẹ̀ ló máa rí fún wa. àṣeyọrí lẹ máa ṣe àṣeyọrí lè máa ṣe. ẹrẹrẹ ń bẹ ẹrẹrẹ ń bẹ ọmọ ráyé òkè ní ṣe ṣe ọyìn lọ wẹ́ẹ̀ni wíwì kí wì í inú wọn á dùn ara da yín ilé yín á tòrò wàhálì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ ní rí ìjọ ibi pọ̀nà ẹ kẹ̀ ní rí ìjọ ọ̀nà pòfò inú yín á dùn olórí ẹbí pẹ̀lẹ́ ṣe àjọṣepọ̀ ò ní bàjẹ́ ẹjọ́ máa ṣe pẹ́pẹ́pẹ́ inú á dùn ara da ara yá lórí ẹbí Olúkọ̀gà ire ń tiẹ̀ ire ń tèmi ire ń ti gbogbo wa ire náà kárí wa àbárelé bí tá a bá lọ àbá ire àbọ̀ wálé àbá ire àá sùn pẹ̀lú ire wàárò máa jẹ a ní kúkú òjijì ìwọ náà pàápàá lágbára lọ́hùn ṣẹ́kẹ́ bàbá mi ṣẹ́kẹ́ kábíyèsí tí aláìlúwà a dá àsùnwọ̀n wàrí bá ti ṣe wàrọ̀ náà gbogbo ibi ọgbẹ́ rírun ìdá wọn ní white àṣẹ bàbá ìjókòó iyì ìjókòó ẹ̀yẹ wọn máa bá wọn àṣẹ jókòó aláìlúwà wọ́n ní jókòó tààrà àṣẹ o wọ́n ní jókòó tààrà wọ́n ní gbé dìgbàdìgbà wàárò máa rí inú wa dùn bá a ti máa rí rẹ àṣẹ o. ẹ ṣeun gan bàbá wa fún àkọsílẹ̀ òní jẹ́ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà nínú ọdún 2026 ìní ní June 16 2026 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ fọ́nrán yìí ẹ ṣeun gan. bẹ́ẹ̀ni.